ẹ̀yin ará Ìkòyí ẹ jogun omi o, ẹ jogun ó sinmi. Lásìkò yìí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tàbí tí bá ń ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ ó ṣòro díẹ̀ fáwa Ọ̀yọ́ o láti máa dá sí i, ṣùgbọ́n kò sí bó ṣe wulẹ̀ kó rí. Wọ́n ní tá a bá ní kọ̀ọ̀kan wá ó lè kẹni tí ó kàn wá. Láìpẹ́ láì jìnnà ńlá ṣẹ̀ṣẹ̀ kúrò lẹ́gbẹ̀ẹ́ Ìkòyí ní abúlé kan tí wọ́n ń pè ní Bóyábà Ọ̀ṣun, tá a lò bí ọjọ́ 6 ńbẹ̀. Tọ́ àkókò tá a wà ńbẹ̀ tó bá ti pé ní wàhálà ìṣẹ̀lẹ̀ ṣé kò ní kàn wá. Ìdí nù tá a fi gbọ́dọ̀ máa dá sí gbogbo ohun tí bá ń ṣẹlẹ̀, tá a kàn gbọ́dọ̀ máa wòran. Mẹ́sẹ̀jì mi lọ sọ́dọ̀ kábíyèsí ọba Ghandi, ọba Ọláoyè Òrúmọgẹ̀gẹ̀ the third. Kádé ó pẹ́ lórí o, kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀. Bàbá, ọ̀pá tẹ́ fi ń darí ìlú kò ní ṣẹ́ mọ́ yín lọ́wọ́ o. Sẹ́rí wọ́n ní tí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ àìjórí ìmọ̀dò. Àwọn àgbàlagbà kan ní àmọ́ jórí ìmọ̀dò àwùjọ kò mọ̀ láàní dé. Bàbá wa dá àwùjọ kò mọ̀, èèyàn mọ̀ wọn ara rẹ̀. Bàbá n ò tó yín dá lẹ́bi o, ẹnu mi ò sì gbà kí n dá yín láre, ṣùgbọ́n mo rí bí ọgbọ́n inú lè jò ó lò. Ẹ kú àfọgbọ́n ṣe, ẹ kú àfọmọnìyàn ṣe. Àmọ́ tí nǹkan bá rí báyìí èèyàn ní láti fura dáadáa. Kábíyèsí ọba Ọláoyè, bàbá mo rọ̀ yín, ẹ fura, ẹ fura, torí pé èmi ò rí pàtó ẹjọ́ kan, mo sọ́rí láti sọ, tí àwọn ará Ìkòyí tí wọ́n fi ẹ̀sùn kan ọba Ghandi. Ṣé mọ̀ pé ọ̀rọ̀ máa ń nídìí, a sì gbọ́ pàtó kan pé kankan ìlọba Ghandi ń bọ̀ wá sí ní Ìkòyí tí ọ̀tárá Ìkòyí lọ́rùn. Bó tilẹ̀ jẹ́ pé bàbá ní development làwọn ń bá lọ, àwọn ará Ìkòyí ọ̀tá kò wọ́n pé kì í ṣe development. Ṣùgbọ́n mo fẹ́ sọ̀tàn kékeré kan. Nígbà ìwáṣẹ̀ ìlú kan wà tí wọ́n máa ń joyè àrẹ̀mọ, yóò sì máa yá wọn lọ́gbọ́n. Àrẹ̀mọ a máa jayé bí ọba. Nígbà náà àrẹ̀mọ a máa dálẹ̀ kọjá, a máa dára tó wù. Nígbà tó di pé àrẹ̀mọ ń pa àwọn ará àtàlà tí ń pa àwọn ará lílà, wọ́n ké lọ sáàfin, wọ́n lọ bó lórí ìlú, wọ́n sọ fún pé àwọn ò fẹ́ àrẹ̀mọ mọ́. Olórí ìlú ìgbà náà ń bi wọ́n pé ṣé àrẹ̀mọ lẹ fẹ́ mọ́ ni àbóyé àrẹ̀mọ, pé sẹ́ni tó jẹ àrẹ̀mọ ṣó lẹ fẹ́ mọ́ àbẹ́ ẹ̀fẹ́ oyè àrẹ̀mọ. Torí pé inú ti ń bí wọn, wọ́n sàn pariwo pé àfárẹ̀mọ mọ́, àfárẹ̀mọ mọ́. Wọ́n dẹ̀kun àrẹ̀mọ ń jíjẹ nílùú táwọn wí yìí o. Kò pẹ́ kò jìnnà, nígbà gbogbo ẹ̀rọ lẹ̀, àwọn ọ̀ràn tí máa jẹ́, àwọn ibi tí máa jẹ́, wọ́n tún á ké lọ àfipétò àṣetán àfẹ́jà àrẹ̀mọ. Ọba ní òsì ń tọ́jú wọn nítorí ń tẹ́ ẹ sọ ni pé ẹ̀fẹ́ àrẹ̀mọ mọ́. Olùsòótọ́ ẹ ti sọ, ọ̀rọ̀ ti jáde láti ìgbà náà, àṣẹ sì ti tẹ̀lé. Àwa kì í ṣẹni tí máa sọ̀tàn tàbí tí máa fìtàn tó nǹkan ṣe tàbí tí máa fìtàn ba nǹkan jẹ́. Àwa ò ní bá yín dá sí i. Ṣùgbọ́n àkíyèsí kan tí mo kàn fẹ́ pe ẹ̀yin ará Ìkòyí, látọjọ́ táláyé ti dáyé ní sóun wà o. Gbogbo ayé sì mọ̀ pé sóun 5 la ní nípínlẹ̀ Ọ̀yọ́. Ìbàdàn dá dúró, Ọ̀yọ́ dá dúró, Ògbómọ̀ṣọ́ sóun, Ìbàràpá sóun, Òkè Ògùn sóun. Tá a bá ń sọ̀rọ̀ nípa Ìbàdàn sóun, ó láwọn ìlú kan náà tí ń bẹ́ẹ̀ wọ́n kàn fi sọrí Ìbàdàn ni. Tá a bá ń sọ̀rọ̀ nípa Ọ̀yọ́ sóun, ó láwọn ìlú kan tí ń bẹ lábẹ́ Ọ̀yọ́ tó pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n jọ sopọ̀ ní sóònù kan. Bẹ́ẹ̀ náà ló ṣe rí l'Ógbómọ̀ṣọ́ o. Ọ̀pọ̀lọpọ̀ ìlú sẹ́rí ọ̀tọ̀ nìtàn, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ lófin. Òfin lè gbé wá, àṣà ẹ má bínú, ìtàn lè gbé wá pé bákan ni Ìkòyí ilé ṣe tó, bákan ni Olúgbọ́n Ìgbọ́n ṣe tó, bákan ni Àrẹ̀sá ṣe tó. Ṣùgbọ́n lẹ́ni yìí tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa zone, Ògbómọ̀ṣọ́ sóònù ni wọ́n ń pe bí tẹ́ ẹ wà. Torí mo rí nínú ìfọ̀rọ̀wérọ̀ bàbá wa kan wípé àwọn ò ṣe sóònù táwọn ẹ̀ ń ṣe sóònù o. Ìjọba ló pín sóònù bẹ́ẹ̀, kì í ṣe pọ́pà kan ló dìídì ìpín. Ìní nìyẹn. Ẹlẹ́lẹ̀kejì ń bẹ, gbogbo àwọn à ń ṣera ẹni lọ́sẹ̀, à ń ṣera ẹni lọ́sẹ̀,
à ń bọkọ̀ jẹ́ à ń balẹ̀ jẹ́ ẹ máa rántí pé kì í ṣọba Ghandi ìlú ni gbogbo àwọn nǹkan tá à ń bàjẹ́ yìí o àwa ara wa àwa lájọ ní tó bá ṣe pé nǹkan kan lẹ́ẹ̀fẹ́ ẹ̀fẹ̀ ó nú hàn pẹ̀lú sùúrù èyí tó bá jẹ mọ́ pé kíjọba ó dá sí ẹ pèjọba kí wọ́n ó dá sí èyí tó bá jẹ mọ́ kẹ́ ẹ gbé lọ sílé ẹjọ́ ẹ ṣe gbé lọ ó ṣàǹfààní ju ká máa ba dúkìá jẹ́ lọ ó ṣàǹfààní ju ká máa ríra wa fi ká máa fojú ọlá gbolẹ̀ lọ mo rọ gbogbo ẹ̀yin bàbá mi ẹ̀yin mọ̀mọ́ mi nílùú Ìkòyí àti gbogbo ìlú tó bá tó dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká kíyèsára àsìkò yìí nínú ibi tó yẹ kó ní ìrẹ́pọ̀ jù ní ìpínlẹ̀ Ọ̀yọ́ iná ní Ògbómọ̀ṣọ́ zone Ọ̀yọ́ zone Ìbàràpá zone Òkè Ògùn zone káwa náà ó tiẹ̀ fi lè gbìyànjú tí kì í bá ṣe gọ́vnà Àlàó Akálà tó wá látògbómọ̀ṣọ́ ọmọ ìlú wo ló jẹ gómìnà rí lẹ́yìn ọmọ Ìbàdàn ìyìn fi sọ̀tẹ̀ Ìbàdàn o ṣùgbọ́n gbogbo àná lájọ wà láyé Ọ̀ṣun àmọ́ bó ṣe súnmọ́ Ìbàdàn àmọ́ bó ṣe súnmọ́ Ọ̀yọ́ state tó àìmọye ọmọ ìlú kọ̀ọ̀kan ní ti ń darí Ọ̀ṣun lọ́wọ́ báyìí ọmọ Ẹdẹ ní Ìrágbèjì ti ṣe àgbẹ̀yẹ ọmọ ìlú tí wọ́n ti lò kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n gbà tí gbogbo wa bá wá ń ṣẹlẹ́yàmẹ̀yà tá a bá ń ṣọ̀tá tí kálukú bá ń pé mọ́ ọ lọ tiẹ̀ eléyìí lọ́mọ bàbá mi eléyìí kì í sọmọ ìyá mi tí gbogbo wa dẹ̀jọ wà láyé tá a jọ ń gbé nílùú tí ìlú wájọ fẹ̀gbẹ́ tira wọn sẹ́ẹ̀rí pọ́ gba sùúrù ni mo ṣe ní ọ̀rọ̀ yẹn ṣòro dá fúnru wa torí tá a bá sọ nǹkankan wọ́n mọ̀ rán wa létí àwọn nǹkankan tàbí tí nǹkankan bá ń ṣẹlẹ̀ nílùú Ìbàdàn tàbí nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n lè mọ̀ pé inú wa ń dùn kí ni inú wa fẹ́ dùn sí kí la fẹ́ gbà ní ogun èèyàn wa tímọ́tímọ́ ọmọ ìyá wa ọmọ bàbá wa ọmọ tàbí wọ́n ń bẹ l'Ògbómọ̀ṣọ́ tí wọ́n ń kàwé bẹ́ẹ̀ wọ́n ń bẹ nílùú Ìbàdàn tí wọ́n ń kàwé kí la wá fẹ́ fogun ṣe ń bẹ̀ tá a bá ní yóò tìpọ̀n tó bá lọ lẹ̀ mẹ́rù ńkọ́ ìdínú ọmọ èké tó sì rí tógun bá dé òun ọ̀sà lọ sọ́dọ̀ ìyá àgbà sọmọ èké mọ̀ bọ́dọ̀ ìyá àgbà gangan lógún ó ti bẹ̀rẹ̀ kábíyèsí ọba Ghandi kádé ọpẹ́ lórí bàbá mo fẹ́ kẹ́ ẹ fura bàbá ẹ fura pánsá ò fura pánsá jáná àjà ò fura àjà jìn pọ́nlé ọba fura olè ní òkò ẹ ṣàyẹ̀wò ṣé kìí ṣe pé ẹ fọmọ àparò sábẹ́ ìgbéka yàtọ̀ wá fún yìí ń sà kábíyèsí bàbá mi tó bá ti di pé àwọn níletò síletò nílùú sílùú àwọn ogun kọ̀ọ̀kan ń dìde sí ìlú kan onílùú ń gbọ́dọ̀ fura onílùú ọ gbọ́dọ̀ fura torí mo wo ó wú mi lórí náà o nígbà tẹ́ ń tọ́ka sí ọba bíi ogún tí wọ́n fẹ́ tẹ̀lé yín lọ sí oríire local government ó jẹ́ ká máa mọ̀ pé ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn péréte iná ni wọ́n ń dìtẹ̀ ṣùgbọ́n a gbọ́dọ̀ máa fojú dìtẹ̀ ẹranko gíngín tẹ́fọn bá ń jẹ̀yàn ẹjẹ́ á lọ rí rà bàn torí àmọ́ ibi tí ó já sí ẹ̀fọn lọ́pàá nàmúrúsù kábíyèsí ọba Ghandi ẹ fura ẹ ṣàwọn àtúnṣe kọ̀ọ̀kan sáwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ìlú gangan kò sí bí ẹ ṣe lè ṣe tán o à lè kàyé já o pàápàá jùlọ gbogbo àwọn tí wọ́n ń bá yín ṣàkóso nínú ìṣèjọba yín àwọn nǹkan báyìí náà ó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ Aláàfin k'Ẹlẹ́dùmarè tó bá wa pẹ̀tù sí kò síbi tí ṣe ò sí ọkàn lè pọ̀ jura wọn lọ kò síbi tá àti kádì alẹ́ o ọbẹ̀ nìkan ní máa dùn jura wọn lọ ẹ fura o torí pé èmi ò rí pàtó tí kò yí ń bínú sí ó ṣeé ṣe kó yé wọn torí pé ọ̀jọ̀gbọ́n olóye onílàákàyè wọ́n ń bẹ nílùú Ìkòyí Your Excellency Engineer Abiodun Seyi ọmọ Mákindé àgbàdọwọ́ yín o ẹ ṣe ètò tó bá yẹ sílùú Ìkòyí ẹ ṣe ètò àlàáfíà ẹ ṣe ètò ààbò tó nípọn o
kí tẹrútọmọ ó lè máa sùn kí wọ́n ó lè máa jí lálàáfíà. Ọlọ́run ó kún wa o.